Orúkọ mi ni Oluwo Fasola Olusoji Adeyemi tí mo jẹ́ Oluwo Iseyin Araba ilẹ̀ Iseyin. Araba ilẹ̀ Iseyin. Lórí ọ̀rọ̀ àwọn ìgbésẹ̀ kan wáyé ní àárín ọ̀sẹ̀ tá a lò tán. Lórí ìdí wọ́n sọ pé wọ́n ti yan ọmọ yìí wọ́n ti yan aṣẹ́yìn tuntun. Báwo lẹ ṣe rí sísà? Àwọn tí ń gbòǹgbẹ ká ní aṣẹ́yìn tuntun lórí ìtẹ̀ ó ti pẹ́ ṣùgbọ́n tọ̀ nígbà tó Ọlọ́run ti ní àsìkò tó pé tí gbogbo ọ̀rọ̀ ó ní ìtumọ̀ òun náà ni aráyé ń gbọ́ pé wọ́n ti yan mọ́yè. A mọ̀ pé nílẹ̀ Yorùbá bí wọ́n bá fẹ́ yan mọ́yè àwọn ìgbésẹ̀ kan máa ń wà. Àwọn àgbààgbà kí wọ́n wá péjọ wọ́n ṣe àwọn ìgbésẹ̀ yìí. Ṣé àwọn ìgbésẹ̀ yìí jẹ́ wọ́n gbé kó tó ti pé ọmọ òye wáyé? Bí irú ìgbésẹ̀ wo? Àwa ò mọ bọ́n ṣe ń ṣe yìí náà lẹ lè sọ fún wa. Ọ̀dà nírú ọ̀dọ̀ wa ń bí ní Ìsẹ́yìn bí láti jọ àláyé ti dáyé wọ́n ó dàfá. Ifá kan ni wọ́n fi tẹ̀lú yìí. Ifá tí wọ́n fi tẹ̀lú yìí náà ni wọ́n ó dà wọ́n ó fi mọ ta ló kújú òṣùwọ̀n náà àwọn ọmọ oyè tó bá jáde. Tó bá jẹ́ pé látijọ́ pé ọmọ èèyàn kan ni wọ́n ní ìdílé yẹn rí tí ìdílé yẹn bá ti fà lé àwọn tó jẹ́ olórí ẹbí wọn pátápátá lọ́wọ́ òun ló mú fáwọn àwọn ìjòyè afọbajẹ tí Basọ̀run jẹ́ olórí wọn Basọ̀run ni ó wà mú wá fún Olúwo dàfá tó Olúwo bá ti wá dáfá tí wọ́n dá mọ́lẹ̀ ni ó wà sọ bóyá ẹni tí wọ́n mú wá yẹn ó gbé ojú òṣùwọ̀n àbí ò gbé tí ó bá gbé yóò nìkan lọ mọ́ ẹlòmíì wá ṣùgbọ́n nígbà tó ti dáyé táwọn èèyàn ti ń pọ̀ tí wọ́n bá ti kó orúkọ fún láti inú ìdílé wọn fún mọ́gàjí wọn àgbà tó jẹ́ baálé olórí ẹbí wọn tó ti kó fáwọn ìjòyè wọn kó wá wọ́n wá yan dá àwọn fáyẹn tán bá ti dá wọ́n yànnàná tí fá sọ lórí ẹnì kọ̀ọ̀kan ibẹ̀ ni wọ́n ti yọ pé eléyìí dá àwọn eléyìí ẹ̀jẹ̀ ara fi wọ́n sẹ́gbẹ̀ẹ́ kan láàrin àwọn eléyìí dá eléyìí tó dá ibi tó mọnu níbi eléyìí náà nígbà tí bàbá Basọ̀run kó àwọn orúkọ wa àpèrà adáfá àṣegbùn tó yẹ ká ṣe Ifá ti yan láàrin àwọn èèyàn yẹn ìpele ìdá èèyàn bíi 4 ni wọ́n so ẹni tó jó ẹni tí wọ́n yàn ó wà lára wọn bẹ́ẹ̀ ni tí wá ní pé ká sọ fún yín pé eléyìí dá tó bá jọba yóò dá yóò rí báyìí yóò tún rí báyìí tá a bá ti yànnàná rẹ̀ á fún wọn àwọn ni ó lọ wo jókòó láàrin torí tó bá yẹ pé ẹyọkan la mú lákòókò tí gbogbo nǹkan ti jẹ ojú rí nísìn wọ́n lè ní nígbà wọn gbowó fÓlúwo lÓlúwo fi lọ ẹni tó wò rẹ̀ pọ̀ jù ló mú ṣùgbọ́n eléyìí ó dá ó rí báyìí yóò tún rí báyìí eléyìí àlàyé yẹn nígbà pé fáwọn ní fi gbá kan bọ̀ kan nú èmi tọ́lọ́run sì pè ní Olúwa sẹ́yìn èmi kọjá ẹni tí wọ́n sọ pé ẹnìkan wá fún lówó níbi kan ní kọ̀rọ̀ ìlàyìn ìṣàgbé ṣùgbọ́n èmi náà máa ń búyàn lówó. Ẹ ṣeun sà ṣé gbogbo àwọn ìgbésẹ̀ yìí ìlànà yìí ó tẹ́yìn lọ́rùn gẹ́gẹ́ bí Olúwo sà. Irú ìlànà wo? Àwọn ìlànà pé. Èmi ti kópa tó kan èmi kò sí pé bóyá èèyàn kan lọ dáfá níbì kan tí èsì Ifá tí Olúwo Iseyin dá Ifá kọ̀rọ̀ yàrá rẹ̀ lọ dá nítorí pé Olúwo Iseyin nìkan ló lẹ́tọ̀ọ́ àti dáfá lórí Iseyin Olúwo ọba lèmi èmi èso Olúwo òjòyè so àwọn òjòyè kọ̀ọ̀kan lè lólúwo nínú ilé wọn tọ́rọ̀ bá ti kan wípé á dá Ifá Iseyin Olúwo Iseyin nìkan ló ní ẹ̀tọ́ láti dáfá èmi tí Ifá tèmi bá sì dá gẹ́gẹ́ bí Olúwo nígbà pé èmi kọ́ ni màá kọ́kọ́ ju Olúwo orípò àwọn bàbá mi mọ̀ wáyé nínú ilé tiwa èmi lólúwo keje so wọ́n ti ń jo Olúwo ti pẹ́ nínú ìdílé tiwa kì í pé nígbà tí wọ́n àbí wọ́n fo oyè dá lọ́lá irọ́ o àtọlẹ̀dọ́lẹ̀ ní tàdán so bá ṣe bánu Olúwo Ifá tó Olúwo bá dá fún ìlú tí ìkankan bá ṣẹlẹ̀ láàrin ìlú nìsín Olúwo náà ni wọ́n kè sí pé báwo láti ṣe o so ká tó wá sọ pé a fẹ́ mọ́ba àwa fọbajẹ so àfọbajẹ náà òpa tó Olúwo kù ń bẹ ìṣe kékeré nígbà tá a bá mọ́ba tán ká tó wá fọbajẹ ṣé nígbà tí ẹnìkan bá lọ jókòó nínú yàrá rẹ̀ tó lóun dáfá ṣé fàtọ́ bá lè tọ́ dáhùn àbí kíní ṣùgbọ́n gbogbo bó ṣe ká ṣe àti a sì fún àwọn tó lẹ́tọ̀ọ́ sí láti ṣe ìgbésẹ̀ lórí rẹ̀ àárín àwọn ìjòyè afọbajẹ ni yóò kúkú sí. àti a gbọ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ẹni tó kó jẹ yìí kò sí náà tí Ifá yẹn gẹ̀ mú tẹ́lẹ̀ gẹ̀. Ifá àtà ló mú Ifá àti èmi dá àbí tẹ́lómi ìdá ó ń bẹ́ẹ̀ lára wọn bó ṣe jẹ́nu gbogbo list yẹn bẹ àti dá nígbà tó yẹ pé wọ́n kó wá fún wa ni
ohun tí fábà ti sọ ń bàbá ti ṣe tán á dà padà fún àwọn afọbajẹ bàbá tí Baṣọ̀run ó gbà àwọn ni ó jọ yanjú àtàwọn ìjòyè yòókù àwọn afọbajẹ mẹ́wẹ̀ẹ̀wá yẹn. kí wọ́n ní ìmọ̀ràn yín fún gbogbo wọn. ìmọ̀ràn tèmi ni pé kí kálukú wọn àwọn tó jẹ́ olóyè wọn kálukú jọ ṣe ìṣọ̀kan kí wọ́n ṣèfẹ́ ìlú wa nílùú wa kò sí ohun tá a fẹ́ ṣe kò síbi tí a fẹ́ lọ kò ìkẹyọkan tèmi tẹnumọ́ láti jọ́ yìí náà ni pé láìsí ìfẹ́ láìsí ìṣọ̀kan kò sí nǹkan tí a fẹ́ ṣe òun náà ni ó máa fa oríṣiríṣi wàhálà tí ó máa fẹ́ súyọ lọ́tùn lósì ṣùgbọ́n tí ìfẹ́ bá ti wà tí ìṣọ̀kan bá wà tí kò ní sí gbọ́n mi sí omi òtó ó gbé kinní kan síbí kò gbé dáadáa ṣùgbọ́n kó lódùmarè kó bá wa sí kó jẹ́ kí gbogbo wọ́n lè jọ fìfẹ́ lò kó má ṣe wàhálà kankan ìmọ̀ràn tèmi náà nù. ẹ ṣe bàbá nínú ìṣẹ̀dálẹ̀ àwọn kan sọ pé ní tí wọ́n bá fẹ́ yan ọba nílùú Ìṣẹ̀yìn pé wọn kì í dìbò yan ọba ìṣẹ̀ṣe ni tí bàbá ti tó wí ni ṣùgbọ́n eléyìí tó bóyá ọ̀làjú ni tàbí pé tó ọ̀nà òyìn náà wà tó ń gbà pé ó ṣeé ṣe kán dìbò láti yan. láàrin àwọn òjòyè lélẹ̀ ló kù sí àwọn òjòyè mẹ́wẹ̀ẹ̀wá afọbajẹ láàrin wọn lè yan eléyìí tó kan Olúwo ipa tó kan mo ti kó èèyàn ò sì rí pa Olúwo yọ kúrò nínú àfi ọbàjẹ Olúwa sẹ́yìn kìí ṣe Olúwo òjòyè ṣe mọ̀ àwọn ipa tó kan kálukú èmi nígbà tí mo bá ti ṣiṣẹ́ tèmi tí mo ti ṣe handing over fún wọn ìyẹn àwọn tí wọ́n ní pé wọ́n ṣiṣẹ́ lórí àwọn nǹkan wọn láàrin wọn nìyókù yẹn kù sí afọbajẹ mẹ́wẹ̀ẹ̀wá ìṣòro afọbajẹ la wá pé wọ́n àyàn ọba wọ́n sọ ṣe bí ọba ó ṣe jókòó lórí ìtẹ́ òun là wá èmi nìkan kọ́ àwọn èèyàn tó kù náà tàjọ jẹ́ ìṣòro afọbajẹ o bó ṣe jẹ́ nìyẹn. lẹ́yìn ojúṣe afọbajẹ ti ẹ̀sọ́ yìí ǹjẹ́ ojúṣe àbí àjọṣepọ̀ kan wà láàrin ẹ̀yin àti àwọn afọbajẹ? nígbà pé yàtọ̀ sí pé àyàn ọba. àwa náà máa ń lọ ilé ọba o tí ọba bá ti wà a máa lọ lábẹ́ ọ̀sẹ̀ ṣe gbàṣàwò ṣe kíní gbogbo àná la máa ń ríra wa but ká máa lọ lójoojúmọ́ lọ ìgbẹ́jọ́ lọ jókòó àwa ilé jókòó lórí ìgbẹ́jọ́. tí kò sún ní bá wà láàrin afọbajẹ sí afọbajẹ ṣe ẹ nípa tẹ̀lé kó bẹ́ẹ̀ sàn. tá a tún kó lọ́wọ́lọ́wọ́ báyìí nígbà pé ìlú wa nílùú wa kò síbi tí kálukú ẹ̀ kò sí ẹnìkan ò rí bí kankan lọ orin tí kábíyèsí Oṣọlálé kábíyèsí tó dá ní 1990 mo dá níjó ní mo sì dá níjó ní nígbà tá à ń sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ yìí tó nígbà tí bàbá mi ń jẹ Olúwo ní 1990 àwọn kankan bẹ tó jẹ́ bí àwọn nǹkan bí júkù bí ọ̀tẹ̀ díẹ̀díẹ̀ wáyé tó fẹ́ ṣe wọ́n ti yanjú ẹ̀ wọ́n rí yanjú bí wọ́n ń ṣe pọ̀pọ̀ sí pé Olúwo wá kí ọba láàfin wọ́n ń súre wọ́n ń ṣe gbogbo wá bí Àsẹ́yìn wọ́n á fẹ́ máa lọ Àsẹ́yìn bá dárin Àsẹ́yìn Oṣọlálé kábíyèsí o lọ́ba dárin pé wọ́n wá fẹ́ máa lọ ní òun fẹ́ dárin kan ààrẹ ìlúbọ́ bí ẹ má ti lọ ọba ní ilẹ̀ yìí la ó gbé o ọmọ ọ̀tún o ilẹ̀ yìí la ó gbé ọmọ òsìn ilẹ̀ yìí la ó gbé ọmọ Baṣọ̀run ilẹ̀ yìí la ó gbé ọmọ Olúwo ilẹ̀ yìí la ó gbé a ò níbì kan lọ o. Àsẹ́yìn bá dìde àwọn tí ọ̀rọ̀ jọ kan wọn bó ṣe lọ kó ogun ọmọ ra ọba kó wọn dìde wọn bá bẹ̀rẹ̀ sí ní ijó ìdíjà yẹn tán sí ni. ìjọ náà nìjà yẹn parí gbogbo àwọn àgbààgbà ló sì parí ẹ̀tì nítorí kí ni nígbà téèyàn ní ilẹ̀ yìí lágbè níbì kan lọ sí ó yẹ kó yé gbogbo ayé pé àjọ wà náà ni ilé kan kò ní kúrò fún ilé kan oyè kan ò ní kúrò fún oyè kan kí ni ó wà yẹ kó lè fa wàhálà láàrin wa ìrẹ́pọ̀ náà la nídìí tàbá ń bára wa ṣe kòjọ tẹ bẹlẹ̀kún ìbọ̀lá fẹ́ bẹ́lẹ̀ yìí dé àwa táwa jẹ́ oníṣẹ̀ṣe nísìn babaláwo ìṣọ̀tẹ̀ gbogbo ẹni tí bá ń jẹ́ èèyàn pátá ọ̀rẹ́ babaláwo ni ká má tẹ̀ tún sọ̀rọ̀ joyè ká bọ́ sí páàrin ìlú sólówó ìlú ni babaláwo ní ó pé kò wọn ọ̀fẹ́ ni àbí ọlọ́làlú àbí tálákàlú àbí gbogbo èèyàn ní babaláwo gbọdọ̀ kó mọ́ra nítorí iṣẹ́ tó lódùmarè yàn wá láti wá sínú nítorí à ń jà fitafita kí gbogbo nǹkan tó bá jẹ́ rúkúrúkúrúkú kọ́lọ́n bá mú kó
ẹgbẹ́ àwọn bíbí Ìṣẹ́yìn nílé lóko àti lẹ́yìn òde. Mi gba àwọn gbogbo ọmọ bíbí ìlú Ìṣẹ́yìn nílé lóko lódò lẹ́yìn òde nímọ̀ràn wípé ẹ dákun ẹ jẹ́ kí ta bá ti ń rí àwọn nǹkan tó bá ń kù díẹ̀ tá à ń gbọ́ ipa táwa náà bá ní tá a bá lè kó bóyá lókèrè la wà àwọn tá a bá mọ̀ nílé ẹja máa pè wọ́n ẹ dákun à ń gbọ́ nǹkan báyìí ẹ bá wá nǹkan ṣe sí o kó lè tètè kí náà rẹ̀ lè tètè máa kú àwa tá a wà nílé ká má máa dákẹ́ ká má máa wo pé ẹja máa wo bọ̀ kò kú kàn wá èèyàn bá ní ó kàn yàn ó lè padà kàn yàn ká má máa wo nǹkan bọ̀ títí tí ó fi tóbi ìmọ̀ràn míì tí mo tún fẹ́ sọ náà ni pé ẹ máa kí àwọn tó wà lókèrè kí wọ́n wálé kí wọ́n gbé ìlú lárugẹ àpé wọn kó wálé pátápátá bí wọn bá ti fẹ́ kó wálé o ṣùgbọ́n kí wọ́n máa rántí ilé kí wọ́n gbé ìlú lárugẹ kí gbogbo wa jọ gbé tá a bá gbé lárugẹ ọmọ Olúwo náà bá gbé lárugẹ bọ́mọ kan lúkan bá tiẹ̀ wá ń bì tí gẹ́gẹ́ bí Ìsẹ́yìn ṣe kó àjèjì mọ́ra orúkọ ìlú rẹ̀ ní yóò di orúkọ ìlú rẹ̀ tó bá yá tóun náà bá kó lọ ìlú rẹ̀ ńkọ́ káwọn èèyàn wa máa lọ là sílùú bòmí láì rántí ilé ẹ̀já rántí ilé o ilé ẹni o Olódùmarè ó jẹ ọdá àwọn alálẹ̀ wọn sì máa ṣègbè fún wa wọn ò ní jẹ́ kójú ó tì wá àbúrò ní tọ́ sí wa ẹni tí ń ṣiṣẹ́ oníṣẹ́ ọwọ́ yóò máa rí ṣe oníṣòwò yóò máa rèrè ọjà jẹ aboyúnlé abitibitire àgàn fọ àwọn alábòsùn alábìkú adálábìyè gbogbo ẹni tí ń ṣe òwò tí wọn bá fi owó kékeré ṣòwò yóò máa dín lámọ́ ọ lọ ànírúkú ọ̀dọ́ ànírúkú àgbàlagbà tí ó bá kú yóò máa dògbó ànírúkú ọ̀wọ̀wọ̀ òkè nílùú Ìṣẹ́yìn wọn máa lọ àríbẹ àṣẹ bẹ́ẹ̀ lágbára lọ́wọ́ àwọn onílẹ̀ àtàwọn tí wọ́n ti ṣe gbogbo ìtawà náà ń ṣe kó tó kan rú wa Olódùmarè yóò jẹ́ kó dára fún wa Ifá kan ó ní erin ńlá lọ lórí ọ̀tá àrẹsẹ erin ẹfọ̀n ńlá lọ lórí ọ̀tá àrẹsẹ ẹfọ̀n òjò pàtàpàtà lọ lórí ọ̀tá àṣìṣẹṣẹ òjò pàtàpàtà bí òkè àwọlé àgbọnilẹgùn adúlá fún Ọ̀rúnmìlà àwọn lọlá afá ò lè dìde mọ́ Ifá ní bóyá bá ń gbọ́ láàmì dìde ẹrù ń tòkè ẹrù ń tọ̀gán níwájúwájú lálákẹ́dún bẹ́ sí níwájúwájú olókèlókè lẹ́mú ru sí ẹrù ń tòkè ẹrù ń tọ̀gán àtẹ̀gbè àtẹ̀mùfá bá ń gbọ́ láàmì dìde ọlá Ògo Ìṣẹ́yìn kò ní wọmi. ẹgbàjọba nímọ̀ràn kẹ́ kí wọn. Mo kí gbogbo ìjọ gómìnà wa olóríire Ẹnjiníà Ṣèyí Mákindé tí wọ́n torí tá a bá wò gan-an àtúnlùṣe of Ìṣẹ́yìn land ló yẹ kí wọ́n jẹ́ èyí ń bá bí of Ìṣẹ́yìn land torí pé wọ́n ṣe dáadáa fún wa nílùú Ìṣẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ti gbọ̀ ìwá ní òǹgbẹ gan-an ni wọ́n bá wa ṣe ó ti dá báyìí o àtúnbẹ lọ́nkẹ́ tó bá wa ṣe púpọ̀ sí o Olódùmarè yóò máa ròyìn lágbára láti lè fi ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan ọpọlọ ìmọ̀ àti àjíǹde tẹ́ fi ń darí ìlú Olódùmarè ò ní gbà lọ́wọ́ yín nípa ti àwọn oníṣẹ̀ṣe mo tún dúpẹ́ lórí èyí náà pé ẹ bá wa ẹ rántí wa fún August 20 Olódùmarè ó fi rántí yín o gbogbo ohun tí ń jẹ́ ẹ̀yin náà bá ń fẹ́ ní nǹkan tí ò tí ì ṣe Olódùmarè ó ṣe fún yín láṣẹ Èdùmàrè àríbẹ àṣẹbẹ o inú ọ̀tá ò ní jó yín o ẹ̀mí yóò gùn mo gbàjọba nímọ̀ràn pé bẹ́ẹ̀ tí ń ṣe ẹ túbọ̀ máa ṣe lọ ẹ dákun ẹ túbọ̀ máa ṣe torí gbogbo wa inú wa ń dùn à ń súre fún yín Òkè Ògùn Ìṣẹ́yìn ò ní bàjẹ́ o Òkè Ògùn ò ní bàjẹ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ ò ní bàjẹ́ o orílẹ̀-èdè Nàìjíríà ò ní bàjẹ́ o àríbẹ àṣẹbẹ ìlàbọ̀ iṣẹ́. Èmi ni Olúwo Fasola Olusoji Adeyemi tí mo jẹ́ Olúwo Ìṣẹ́yìn Araba ilẹ̀ Ìṣẹ́yìn.